Good day, ladies and gentlemen, panel of justice, co-debater, and my fellow people. My name is SIDI to the interfere. Me, I want to interfere the man. The man, Simbelegbe, Baba Pari, tí wọ́n dé fìlà. The man, kí ló kọ yín? My name is Iteledicon. The man name is Iteledicon Wahidi. The man, iṣẹ́ wo lẹ̀ ń ṣe? Carpenter. The man, ẹ̀yin ni president tampan mọ́mọ́ yín. My name is Bolaji Amusa. Ẹ tẹ́ parọ́ tẹ́lẹ̀. Ṣé mi wá ní demand? Ṣé mi fẹ́ pàṣẹ kọ́ ní demand? The man, me I want to add this question. Ṣé ẹ máa ń yàgbẹ́? Ṣé ẹ máa ń yàgbẹ́? Mo ń yàgbẹ́. Ṣé wọ́n kì í yàgbẹ́? Mo máa ń yàgbẹ́. Èmi náà máa ń yàgbẹ́. Ẹ̀ẹ̀mejì lójúmọ́ láàárọ̀ àtàlẹ́. The man, ìgbẹ́ ìṣòro lẹ máa ń yà àbí ìgbẹ́ líle? Kí ló lè tó gbogbo eléyìí? Ẹ mọ̀ ń béèrè question lọ́wọ́ ẹ mọ̀ interfere ni. Ní tí n bá jẹ ló máa di tàmí ìgbẹ́ tí máa yà. The man. Tọ́ pé ẹ̀bà ni mo jẹ láàárọ̀ àtàlẹ́ ìgbẹ́ líle ni. Tọ́ pé ògì ni mo mu tàbí kókó rírọ̀ ni. Ọ̀dà, the man, ṣé ẹ máa ń fọnu? Ṣẹ́nu mi rùn sí ẹ báyìí? Rárá. Mo máa ń fọnu. The man, ṣé ẹ máa ń ọrùn tẹ́ ẹ bá sùn? Mi ò lè mọ̀ ọ́n máa ti lọ́n tèmi. The man ló de ọ̀run. The man, ṣé ń gbà tẹ wà ń kékeré ẹ jẹran jẹnu pot? Dáadáa. The man is a thief. Tẹ́ ẹ sọ ni, ẹ̀yin náà lè sọ ní ìsìnkú ẹ̀ ń jẹran jẹ. Ẹ sọ lè wà ní mí nìyẹn. Ẹ máa jẹran jolè náà ni. The man, ṣé tẹ́ ẹ bá sọ ẹ máa ń ṣí window yín? Irọ́, máa ń ṣílẹ̀ ni. Ẹ máa ń ṣí window Ẹ lẹ̀? máa ń ṣílẹ̀ ni. The man, ṣé ẹ máa ń yaṣọ? Kí ló fa gbogbo question dáradára iná? Mo ń interfere yín Kí ló ṣe fa gbogbo question rẹ̀? Ọ̀sán tí ó sọ ọlọ́run dẹ̀dá lé so. Ẹ máa ń so? Bẹ́ẹ̀ni. The man, ṣé ẹ máa ń wọ bàtà? Irọ́, mi ò wọ bàtà. Ẹsẹ̀ mo fi rìn lórí ẹsẹ̀ mi. Ẹsẹ̀ lásán mo fi rìn. The man, ṣé ẹ ga abẹ́ kúrú? Wèrè ò lè san o. Jọ̀ṣẹ́ wo ò rí height mi bó ṣe wà yìí? Ṣé ẹ ga jù mí lọ ni? Irọ́, mo kúrú jù ẹ lọ ni. Èmi àbírú kọ̀ bí yòó kí ló fa gbogbo ẹ má bínú. Ẹ wo ní kan ìbílẹ̀ ń sakọ kí ni nǹkan náà kí ni? Sábà mi ṣe yìí. Mo ń béèrè question lọ mú question mo ń béèrè lọ. Òun náà ṣe mo ga àbí mo kúrú ṣé lójú tiẹ̀ bí wọ́n ṣe wò mí ṣé ẹ̀kú kúrú ni mí? Ẹ má bínú. The man, ṣé ẹ lè bímọ 100? Torí ṣáná mo ti wá àbí ndí àmọ́ ti wá. Oh, serious, you are not serious. The man ti lọ. Hello people, my name is SIDI to the interfere. See you guys next week. Bàbá mi bínú lọ ni.